bá a ṣe ń gbọ́ tí ròyìn eléyìí ń lọ báyìí tó ń lọ báyìí àbùkù ló jẹ́. Ẹnu ọmọ ò gbà mọ́ mi ẹ patan mọ́. A mọ̀ pé ilé ẹjọ́ ló lè sọ pé báyìí. Tó bá jẹ́ pé ilé ẹjọ́ ò rí àwọn nǹkan kan, ilé ẹjọ́ lè má sọ pé kí wọ́n fi wọ́n síbẹ̀. Tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá ò rí àwọn nǹkan kan, wọ́n lè má ní kí wọ́n fi wọ́n síbẹ̀. Ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé bọ́rọ̀ ṣe rí ló ṣe rí bẹ́ẹ̀, àwa ò sí ń bẹ̀, a ò sì rí òkodoro. Ṣùgbọ́n irú eléyìí bó ṣe ń lọ yìí kì í ṣe ìròyìn ìdùnnú fún ìran Yorùbá pé kọ́ máa sọ pé ọba wọ́n fi ọba sí àhámọ́, àbí wọ́n lu ọba, àbí wọ́n faṣọ bọ́ba lọ́rùn, àbí wọ́n nàka sí ọba lójú. Èèwọ̀ tí ẹ ní ibi tọ́rọ̀ dé báyìí, ìgbésẹ̀ tó kàn kán bá ṣe àfọ̀mọ́. Inú wa ò dùn sí pé wọ́n ń dọ̀tí àwọn ọba o, inú wa ò dùn sí o, kì í ṣe nǹkan tó àwa tá a mọ kọ́ṣọ̀, tá a mọ ìṣẹ̀ṣe, àwa ń fẹ́ kí ìṣẹ̀ṣe àti àṣà wa kó máa lọ sókè, kó máa lọ sókè. Ohun tí ọba bá ti sọ abẹ́gẹ́ ni, ṣùgbọ́n ọba kò tó òrìṣà òkè. Òrìṣà òkè ni Yorùbá ń sọ. Ọmọ Yorùbá gidi lèmi o, ọmọ Yorùbá gidi ni mí. Ibi tí wọ́n sì bí mi sí, wọ́n bí mi síbi tí ìṣẹ̀ṣe wà níwọ̀nba, torí pé mo súnmọ́ àwọn àgbà tó pọ̀. Èmi gangan fúnra mi yìí ọmọ ààfin lèmi náà, àwọn ọba nìyẹn. Tí ọba bá tiẹ̀ ń lọ sí ibi ìgbafẹ́, ìyẹn ò ní ká rọ́ba fín. A rí i pé awuyewuye yẹn wà lásìkò yìí lóòótọ́. A lè gbọ́ pé wọ́n ní àwọn ti gbé ọba lọ sílé ẹjọ́ pé òun kọ́ ló yẹ kó wà ńbẹ̀. Ìkan tún wà bẹ́ẹ̀, agbọ́rò yẹn. Láyé àtijọ́ kò sì rí bẹ́ẹ̀, torí ọ̀nà kan ni wọ́n fi gbogbo ìgbàgbọ́ wọn sí ń gbà yẹn. Ọ̀nà wo nìyẹn? Wọ́n nígbà àwọn òyìnbó náà ní àṣà tiwọn. Ẹ wò ìgbà tí wọ́n fẹ́ yan ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì, ẹ wo gbogbo àwọn ètùtù tí wọ́n ṣe, ẹ wo ìgbésẹ̀ tí wọ́n ṣe. Wọn ò ṣe ń jẹ, wọn ò yí padà, wọ́n sì wà bẹ́ẹ̀ títí dòní. Bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn, kọ́ṣọ̀ wọn náà ń ṣe. Àfi káwa náà padà sí kọ́ṣọ̀ wa. Nísìn, ó tiẹ̀ jẹ́ pé wọ́n máa ń sọ pé ìjọba òkè ó ti wà, pé kò jẹ́ káwọn bá lágbára mọ́. Tíjọba òkè bá wà, tíjọba òkè bá sì rí i pé agbára ọba sì wà nípò ọba síbẹ̀, ìjọba òkè gan ò ní tẹ ojú ọba mọ́lẹ̀. Ẹsẹ̀ odù Ifá kan tiẹ̀ wà tó ní pé ẹ̀wọ̀n lóló àwo olóòpó àfìrẹ̀mọ̀jọ́ àwo ìgbáròkò adíá fún kókò tí ń lọ rè ní òjò lọ́kọ. Wọ́n ní kókò òdò ló fẹ́ lọ rè ní lọ́kọ yìí, èèwọ̀ rẹ ni o ò gbọ́dọ̀ kọ́kọ́. Kókò kọ̀ kò gbọ́, ó lọ ní òjò lọ́kọ, òjò wá gbéra, òjò rìnrìn àjò, òjò bá kọ̀, yóò wálé mọ́. Ewé kókò bẹ̀rẹ̀ sí ní gbẹ, ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀. Ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. Tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ A Heritage, A Sustainability, tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ wa. National Àdìrẹ Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní Banquet Hall, June 12, Cultural Center, Kútọ̀, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, láago 10 òwúrọ̀ 10 a.m. daily. Bàbá ọjọ́ náà ni Olówù ti Òwu Kingdom, His Royal Majesty Ọba Professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803-472-0409 tàbí 0703-897-7028. First National Àdìrẹ Festival wọlé dépò. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti A Heritage, A Sustainability. Ariwo orí adé ti sùn ta, orí adé ti sùn ta la tún ń gbọ́ o. Èyí le nígbà tí mo gbọ́ ròyìn kan wípé odidi ọba aládé ó wà nínú túbú lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn tí wọ́n fi ẹ̀sùn ẹ̀ kàn án. Lóòótọ́ ìgbà tí mo gbọ́ ròyìn yìí mo ṣe ààyìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ní kò yẹ ká ṣe ààyìn nítorí wípé Yorùbá máa pòwe pé ẹni tó so àgbàdo mọ́fùrọ̀ òun ló da láwàdà adìẹ. Mo kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bembeyeke. Mo kí yín sà. Ẹ kú dédé àsìkò yìí olóòtú. Ẹ ṣeun. Nígbà tí mo gbẹ́yìn náà ti gbọ́rò yẹn, nígbà tí ẹ gbọ́rò yẹn ọba kan tí wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n gbé. Ẹ tún ṣe ń sọ yìí, ó tún jẹ́ kí a tún máa fi òye sí i. Ẹ lè sún mẹ́nu díẹ̀. Ìròyìn tí ó ń fẹ́lẹ́lẹ́ lórí ẹ̀rọ ayélujára. Tá a bá ní ká kọ́kọ́ wò, tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba, ọ̀rọ̀ ọba kọjá nǹkan tí a kàn lè máa sọ. Bó ṣe wá dà báyìí ni kò yé
àwa ọmọ òde òní. Torí ọ̀rọ̀ ọba ti wà tipẹ́tipẹ́, adélé ayé abá ọ̀rọ̀ ọba ni. Tá a bá wọnú gbogbo àwọn ìwé ẹ̀sìn gan, a rí i pé ọ̀rọ̀ ọba ó hàn ńbẹ̀. Ó túmọ̀ sí pé Ọlọ́run ló ń yan ọba. Ìgbàgbọ́ Yorùbá dẹ̀ ni pé Ifá ló máa ń yan ọba, torí ìgbàgbọ́ wọn ni pé nǹkan tí wọ́n ń sìn nìyẹn láti máa bá Ọlọ́run sọ̀rọ̀. Èjìogbè ni baba Ifá, òun ló sì yan ọba, òun náà ni tún rọ ọba lóyè. Ṣùgbọ́n kó tó di pé wọ́n rọ ọba kan lóyè, a jẹ́ wípé ìdọ́gbọ́n sì ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ ni. Lórí ọ̀rọ̀ tá a wá ń sọ yìí, ibi tá a bá pè lórí a kì í fi tẹlẹ̀. Kí ló lè mú kí wọ́n máa fi ọba sí àhámọ́ tàbí tàbùkù ọba? Mo rò pé eléyìí àwọn tí wọ́n jẹ́ ọba wa nílẹ̀ Yorùbá, àwọn bàbá wa tí wọ́n jẹ́ aṣáájú, àwọn olórí tí wọ́n ń darí ìlú ní ọ̀rọ̀ kàn láti bá wa gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ lórí èyí. Torí Yorùbá náà ni wọ́n bọ̀, wọ́n ní ọ̀tọ̀kùlú kì í súnmọ́lẹ̀ tó rọ̀. Ibi tí ọ̀rọ̀ wa gbé ń lọ yìí, torí kì í ṣe àkọ́kọ́ tá a máa gbọ́ oríṣiríṣi àwọn nǹkan lórí ọ̀rọ̀ ti ọba àlàyé. Ìgbà kan wà tá a tiẹ̀ gbọ́ kán pe iṣẹ́ fọ́ba gan, ẹ dìde ẹ jókòó. Ibi tí ọ̀rọ̀ dé dúró yìí, a fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ bí àgbààgbà kí wọ́n dìde, pàápàá àwọn tí wọ́n jẹ́ àwọn ọba. Àwọn ọba kan wà tó jẹ́ pé ọba ni wọ́n. Kí wọ́n ṣàtúnṣe sí gbogbo ibi tí ẹrẹ̀ ti ń ta sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọba. Torí bàbá ní ká wò ó, ọba laláṣẹ ìkejì òrìṣà. Nínú àgbékalẹ̀ ìṣàkóso ilẹ̀ Yorùbá, lẹ́yìn Ọlọ́run, torí òrìṣà òkè ní Yorùbá ń pe Ọlọ́run Olódùmarè. Nǹkan tó ń pè lórìṣà lédè tiwọn ni pé ohun abàmì kan tí wọn ò lè ṣàlàyé bó ṣe rí. Wọ́n gbà pé Ọlọ́run yìí pé òrìṣà òkè ni ẹni tó wà lókè tí wọ́n ń sìn. So lẹ́yìn Ọlọ́run, wọ́n ní ọba tún ni. Wọ́n ṣe máa ń kì í pé ọba aláṣẹ ìkejì òrìṣà òkè, kì í ṣe òrìṣà ilẹ̀ báyìí. Ìkejì òrìṣà òkè ní bẹ́ẹ̀ ni. Àwọn kan máa ń lérò pé bóyá àwọn òkúta tó ń gbé síbì kan ni wọ́n sọ pé ọba aláṣẹ ìkejì òrìṣà. Torí mo rí fọ́nrán kan láìpẹ́ táwọn kan sọ pé ọba kì í ṣẹgbẹ́ òrìṣà, ọba ju òrìṣà lọ. Ọba ba lórí ohun gbogbo, ṣùgbọ́n ọba kò tó òrìṣà òkè. Òrìṣà òkè ní Yorùbá ń sọ, ìyẹn ni Ọlọ́run Olódùmarè, ẹni táwọn ń sìn tó wà lókè yìí. Lẹ́yìn Ọlọ́run yìí, ọba ló tún kàn. Tá a bá wá pè èèyàn kan ní igbákejì òrìṣà òkè, ó dájú pé ẹni yẹn gbọ́dọ̀ wà ní ipò tó ga, tó dẹ̀ jẹ́ bí mímọ́ jùlọ, ibi tí ò ṣe é rí fín. Torí wọ́n ti sọ pé ẹni igbákejì èèyàn ó fẹ́ dàbí ẹni yẹn náà tán. A dẹ̀ tí ì rí ọ̀rọ̀ Yorùbá kan tó yí padà pé ọba kì í ṣe aláṣẹ ìkejì òrìṣà mọ́. Níbi tá a wá bá dé ń sìn ní, a fẹ́ kí àwọn ìgbìmọ̀ ọba aláyé nílẹ̀ Yorùbá kí wọ́n dìde, ẹ lè gbé súnmọ́ ẹnu díẹ̀, kí wọ́n ṣèpàdé, bóyá kí wọ́n máa ṣèdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè, káwọn èèyàn mọ nǹkan tí ipò ọba jẹ́. Ẹ ṣe bí wọ́n lọ sí pèbí kan tó dépò orí àlééfà, orí àpèrè. Ibi táyé dé lónìí, ẹ̀sìn tó wọlé àti ọ̀làjú tí ń jẹ́ kí gbogbo nǹkan máa yàtọ̀. Bóyá kí àwọn ọba aláyé, àwọn tí wọ́n jẹ́ aṣíwájú àwọn ọba nílẹ̀ Yorùbá, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣètò àwọn ìdánilẹ́kọ̀ọ́ nílànà tìbílẹ̀ fún gbogbo àwọn ọba aláyé, àwọn tó jẹ́ bíi paramount rulers, kí wọ́n máa ṣètò ìdánilẹ́kọ̀ọ́ kan mú ọjọ́ kọ̀ọ̀kan àbí lóṣù kan láàrin àsìkò kan ṣá, àwọn ọba tó bá wà lábẹ́ wọn, kí wọ́n pe àwọn tí wọ́n jẹ́ bí afọbajẹ wá, àgbo àwọn, torí ẹlòmíì lè ti gbàgbé, wọ́n lè ti gbàgbé nǹkan tí, torí ẹ̀sìn àti bí nǹkan ṣe lóde òní. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọba, ọmọ Yorùbá gidi lèmi o, ọmọ Yorùbá gidi ni mí. Ibi tí wọ́n sì bí mi sí, wọ́n bí mi síbi tí ìṣẹ̀ṣe wà níwọ̀nba, torí pé mo súnmọ́ àwọn àgbà tó pọ̀. Èmi gangan fúnra mi yìí, ọmọ ààfin lèmi náà. Kábíyèsí o. Ilé ìyá mi báyìí, à ń jọba ni. Ó pọ̀. Tá a bá ní ká sọ, ìdílé bàbá mi, àwọn Aṣẹ́lẹ̀kẹ̀ ni. Gbogbo à ń jọba, à ń ṣètò oyè. Ó lọ rẹpẹtẹ tó jẹ́ pé Ọlọ́run fún mi ní òye nípasẹ̀ àwọn tó jẹ́ àwọn àgbà tí mo súnmọ́. Ó dẹ̀ yẹ kí n mọ̀ nípa culture yẹn, àṣà àti ìbílẹ̀ wa. Ọba kọjá ẹni tí èèyàn gbọ́dọ̀ ṣíjú wò. Ọba kì í sọ̀rọ̀ kí wọ́n yí ohùn ọba padà. Àṣẹ lọba ń pa, ọba kì í dábàá. Ṣùgbọ́n ọba ti ń gbé ọba báyìí, ọba ti ń òun náà là ń sọ yìí. Ẹ mọ̀ pé tó bá di pé èsúró ń yí ó pàdídà tó bẹ̀rẹ̀ sí ní lé ajá, tájá bẹ̀rẹ̀ sí ní lé ọdẹ, nǹkan ti ṣe. Òun la ṣe ń sọ, ohun tó bá fi mú tí igi ìrèké bẹ̀rẹ̀ sí ní korò, olú igbó gbọ́dọ̀ wíjọ́. Ohun tó bá mú igi ìrèké
tó bẹ̀rẹ̀ sí ní korò lẹ́nu nǹkan ti ṣe inú igbó olú igbó gbọ́dọ̀ wíjọ́ wọn náà la ṣe ń sọ yìí pé níbi tọ́rọ̀ dé báyìí ìgbésẹ̀ tó kàn kán bá ṣe àfọ̀mọ́ inú wa ò dùn sí pé wọ́n ń dọ̀tí àwọn ọba o inú wa ò dùn sí o kì í ṣe nǹkan tó àwa tá a mọ kọ́ṣọ̀ tá a mọ ìṣẹ̀ṣe àwa ń fẹ́ kí ìṣẹ̀ṣe àti àṣà wa kó máa lọ sókè kó máa lọ sókè ohun tí ọba bá ti sọ abẹ́gẹ́ ni ó tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń sọ pé ìjọba òkè ó ti wà pé kò jẹ́ káwọn bá lágbára mọ́ tíjọba òkè bá wà tíjọba òkè bá sì rí i pé agbára ọba sì wà nípò ọba síbẹ̀ ìjọba òkè gan ò ní tẹ ojú ọba mọ́lẹ̀ a sì mọ àwọn ọba kan nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ta ló tó gbóná wojú ẹkùn ta ló tó bẹ́ẹ̀ torí pé òòṣà ńlá ni wọ́n àwọn náà sì déédéé dòòṣà ńlá ipò tí wọ́n fira wọn sí ń gbà yẹn dòní ni wọ́n mọlé tó fi dàsìkò yìí ó ṣeé ṣe irú ọ̀rọ̀ yìí ń sìn ìtẹ́ ń sọ yìí ẹnu ọmọ ò gbà mọ́ mi ẹ patan mọ́ a mọ̀ pé ilé ẹjọ́ ló lè sọ pé báyìí tó bá jẹ́ pé ilé ẹjọ́ ò rí àwọn nǹkan kan ilé ẹjọ́ lè má sọ pé kí wọ́n fi wọ́n síbẹ̀ tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá ò rí àwọn nǹkan kan wọ́n lè má ní kí wọ́n fi wọ́n síbẹ̀ ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé bọ́rọ̀ ṣe rí ló ṣe rí bẹ́ẹ̀ àwa ò sí ń bẹ̀ a ò sì rí òkodoro ṣùgbọ́n irú eléyìí bó ṣe ń lọ yìí kì í ṣe ìròyìn ìdùnnú fún ìran Yorùbá pé kọ́ máa sọ pé ọba wọ́n fi ọba sí àhámọ́ àbí wọ́n lu ọba àbí wọ́n faṣọ bọ́ba lọ́rùn àbí wọ́n nàka sí ọba lójú èèwọ̀ tí ẹni àìṣíjú wọba ìgbà tó sọ pé ẹni tó bá ṣíjú wọba àwòwò wo àwòwò. kí ni àwòwò yẹn gangan. èdè Yorùbá ni àwọn oríkì tí wọ́n ń fún àwọn òrìṣà tó lágbára ni bí kí wọ́n máa pọ́n nǹkan lé àwòwò nǹkan tó ń wó nǹkan mọ́lẹ̀ wọ́n ti sọ ọ̀rọ̀ lọ́jọ́ síbẹ̀ pé nǹkan tó ń sọ ó lè jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan tó máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn pé ọba tó sọ̀rọ̀ sí nìyẹn torí pé wọ́n gbà pé àwọn ọba ni wọ́n ní gbogbo nǹkan tẹ́nìkan ò ní kí ni ìtumọ̀ ìpèbí ibẹ̀ ni ibi tí wọ́n ti ń pìpìẹ́ èèyàn fún ipò ọba bí a lè pè níbi ibi ìgbáradì kí n tó gun orí ìtẹ́ yẹn bọ́ síbí gbogbo àṣẹ tó yẹ kó wà lẹ́nu ẹ̀ ibẹ̀ ni yóò ti gbà á gbogbo agbára tó fẹ́ lò ibẹ̀ ni yóò ti gbà á gbogbo àwọn nǹkan ìṣàkóso ìtàn ìlú àwọn ẹ̀kọ́ bá a ṣe ń ṣe àwọn ìlànà nǹkan tí yóò mọ̀ nípa ìlú yẹn àwọn àṣírí àti gbogbo nǹkan tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tóun gan ò tiẹ̀ mọ̀. wípé ọba kì í jẹun ta o gbogbo àwọn nǹkan báwọn. ibẹ̀ yẹn ni wọ́n ti mọ̀ ó kọjá pé wọ́n kàn lọ síbẹ̀ yẹn pé ìdánilẹ́kọ̀ọ́ nípa pé wàá máa tún lù ṣe ò rárá ibẹ̀ yẹn náà ni ó ti gba nǹkan tí wọ́n ń pè ní pé o ti di ọba o. láti ọjọ́ yẹn lọ bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ti gba nǹkan pé o ti dọba pé látòní lọ o ò tún tẹríba fún èèyàn mọ́ torí pé ó ti gba nǹkan tó ju ti ẹnìkan lọ ó ti ní nǹkan tí ó ju ti àwọn gbogbo àwọn tó kù nílùú orí dorí ìfìlà ṣùgbọ́n orí tiẹ̀ dorí adé ṣùgbọ́n lóde òní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ kì í ṣe bá a ṣe ń gbọ́ tí ròyìn eléyìí ń lọ báyìí tó ń lọ báyìí àbùkù ló jẹ́ kì í ṣe ọ̀rọ̀ àpọ́nlé kì í ṣe nǹkan tó dáa kí wọ́n ti ọba nípa àbí wọ́n ń faṣọ mọ́ ọba lọ́rùn àbí wọ́n ń ṣe nǹkan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba aláyé wa kábíyèsí o kábíyèsí kábíyèsí o kábíyèsí o mo súnmọ́ ba níwọ̀n ìgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ìgbẹ̀fà wọ́n ní kí ló dé wọ́n ní àrọ́bàfín lọ́ba ń pa èmi ò tiẹ̀ jẹ́ rọ́bàfín ojú orí ọba lèmi wá o àjẹpọ̀ orí yín síbi o orí lórí adé torí gbogbo orí ìfìlà ló gbọ́dọ̀ máa tẹríba fórí adé o ẹ pẹ́ fún wa ẹ pẹ́ lórí oyè lórí ìtẹ́ àwọn bàbá yín ẹ̀sìn ọba jókòó pẹ́pẹ́pẹ́ ẹ jọ̀ọ́ afẹ́kẹ́ ẹ bá wa dá àpọ́nlé yín padà kẹ́ ẹ bá wa dá ọ̀wọ̀ tó wà lára yín padà èmi fẹ́ràn àwọn ọba aláyé gan máa ń fẹ́ kí n máa lọ sáàfin torí pé mo fẹ́ràn àṣà àti ìṣe wa inú mi máa ń dùn gan ni tẹ́ bá sì dé àwọn ìlú míì kọ́ṣọ́ wa àṣà wa sì wà síbẹ̀ o. láwọn òkè òkun lọ́ọ̀gán àìmọyémọyé náà rí. torí náà gbogbo àwọn ibi tí àrífín àti ìwọ̀sí ti ń wọlé sọ́dọ̀ orí adé ẹ bá wa wá bẹ́ẹ̀ ṣe ti gbogbo ẹ̀ pa tí ò ní sí àrífín fún ọba mọ́ àwọn ọba ọ̀kan déédéé jáde ìkìlẹ̀ oníṣẹ̀lẹ̀ níbì kan kẹ́kàn rí kí ọba déédéé jáde tí ọkàn bá ṣẹlẹ̀ nílùú tó lágbára tó di pé aráàlú ò lè bóde o tí kábíyèsí bá fi lọ ọbẹ̀ yàyànjú gbọ́dọ̀ débẹ̀ tọ́ba bá lọ ọbẹ̀ ọwọ́ ọba lẹ̀ rọ̀pẹ̀sẹ̀ wà. ọba ti wá ń lọ kílọ̀bù báyìí. òun náà là ń sọ ọ̀làjú tó dé iná jó níjọ́ kan ní ìlú kan iná yẹn jó débi pé iná ti fẹ́ jó gbogbo ìlú gbà tí àwọn ti gbìyànjú lọ́tún lósì wọn á níbi tó dé àfi kí kábíyèsí débẹ̀ o kábíyèsí wa lọ síbẹ̀
láàrin ìṣẹ́jú kan tí kábíyèsí débẹ̀ tó padà iná lọlẹ̀ ni. ó lọlẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọba nìyẹn. àwọn ọba nìyẹn. tí ọba bá tiẹ̀ ń lọ sí ibi ìgbafẹ́ ìyẹn ò ní ká rọ́ba fín. ó wà lọ́wọ́ àwọn aráàlú náà. pé ọba lè lọ bí ìgbafẹ́. ọba jókòó síbì kan torí ọ̀làjú tó dé. sọba lè jẹun bẹ̀ náà níta gbangba. a sọ pé níta gbangba o. èmi tá a bá ti pè lọ́wọ́ ọ̀wọ̀ ni torí igbá èèwọ̀. àwọn bàbá ńlá wa sọ pé ẹnìkan yẹn fi mọ mi. kí ló dé táwọn ọba ò ṣe gbọ́dọ̀ jẹun ta? torí àpọ́nlé tó wà fún ọba wọn ò gbọ́dọ̀ máa rí àbùkù ọba. wọn ò gbọ́dọ̀ máa rí àbùkù ọba èèwọ̀ ni. pé báyìí lọ́ba ṣe mọ́ bu òkèlè. ẹ̀rù bẹ́yìn ọba ṣe wà lókè wọn ò gbọ́dọ̀ rí. torí ọba jẹ́ ibìkan tó ga jù. nígbà yẹn wọ́n ń wò pé ọba ò gbọ́dọ̀ máa fúnra ẹ̀ pa ìlú. agbára tó wà lára àtàṣe tó wà lára ọba pọ̀. tó o bá ń ronú nǹkan burúkú sọ́ba lásán kí nìyẹn máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn. káwá sọ pé ọba wà níbì kan ọba wa ń jẹun òkèlè wa jábọ́ lẹ́nu ọba àbí epo já sáṣọ ọba káwá ní pé epo ti já sáṣọ kábíyèsí wa rẹ́rìn ẹni lè fi máa rẹ́rìn lọ bẹ́ẹ̀ kí ẹ̀rín yẹn má dúró kó kàn máa rẹ́rìn lọ bẹ́ẹ̀ torí kí gbogbo nǹkan má bàa ṣẹlẹ̀ ni àwọn ọba ṣe máa ń gbìyànjú láti pa àṣẹ àti agbára wọn mọ́ láàrin àwọn èèyàn tí wọ́n ń jọba lé lórí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ìsìn bóyá èèyàn kan lọ fi ọba rẹ́rìn níta tí nǹkan bá ṣe ẹni yẹn ọba yẹn ló ṣe ẹni yẹn léṣe ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ máa rí àbùkù ọba ibi tó ga jù ní igbákejì òrìṣà ibi tó ga jù ní kò gbọ́dọ̀ máa ṣe nǹkan tó yẹ pé àwọn máa fọba ṣe ẹ̀yìn. ó dáa àwọn èèyàn wá ní gbogbo ẹ̀ ó ń dùn bá ṣe ń sọ yìí àwọn ọba tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ọ̀nà tí wọ́n ń gbà yàn wọ́n sípò gan kì í ṣọ̀nà tó tọ́ gẹ́gẹ́ bí òǹwòye àwùjọ kí lẹ fẹ́ sọ lórí ẹ̀. ìyẹn kù sọ́wọ́ àwọn àgbààgbà torí wọ́n ní bí a bá dé fìlà síbi tó yẹ kò ní dúró déédéé àìmọ̀ gbé kalẹ̀ sí ni ní ó jẹ́ kétùtù ó gbà tá a bá gbé tara ayé lọ́tọ̀ tá a gbé ti ará ọ̀run lọ́tọ̀. ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme báwo ló ṣe ṣe. lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa contact Foltimi affiliate on WhatsApp at +234-818-241-5609 Facebook at Foltimi affiliate marketing Twitter at Omofolasade Anike email at omofola012@gmail.com wami at https://walink-u7e2e. ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. pẹ̀lú àǹfààní ńlá yìí má gọ ara rẹ o. click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. ìlú àtùbà ìlú àtùṣẹ ọ̀rọ̀ nípa yíyan ọba a rí i pé awuyewuye yẹn wà lásìkò yìí lóòótọ́ a lè gbọ́ pé wọ́n ní àwọn ti gbé ọba lọ sílé ẹjọ́ pé òun kọ́ ló yẹ kó wà ńbẹ̀. ìkan tún wà bẹ́ẹ̀ agbọ́ròyìn yẹn. láyé àtijọ́ kò sì rí bẹ́ẹ̀ torí ọ̀nà kan ni wọ́n fi gbogbo ìgbàgbọ́ wọn sí ń gbà yẹn. ọ̀nà wo nìyẹn. wọ́n nígbàgbọ́ pé ohun tí Ifá bá ti sọ confam ni. abẹ́gẹ́. títí dòní Ifá ò dẹ̀ pẹ̀dín àwọn èèyàn ni wọn ò nígbàgbọ́ nínú Ifá mọ́ lóde òní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gègé lé bí ẹ̀ ń ta géèmù. kẹjẹ ká wò ó yẹ kóun náà lè ṣe tàbí tó bá ti gbowó lẹ̀. ẹ wo profile ẹ̀ ó ti ṣe secretary rí gbà pé ó ṣe councillor ó dẹ̀ ṣe dáadáa kò débi ipò ọba. ó ṣẹ̀dé láti ìlú òyìnbó ni. rárá Ọlọ́run ló máa ń yan ọba láyé àtijọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run dẹ̀ máa ń yan ọba láti pàṣẹ Ifá ló máa fi bá wọn sọ̀rọ̀ torí wọ́n máa wò pé ta ni ká mú o tí wọ́n bá gbé ọ̀pẹ̀lẹ̀ jọlẹ̀ ẹsẹ̀ odù Ifá kan ti ẹ̀wà tó ní pé ẹ̀wọ̀n lóló àwo olóòpó àfìrẹ̀gbòjò àwo ìgbárùkù adíá fún kókò tí ń lọ rè ní òjò lọ́kọ wọ́n ní kókò òdò ló fẹ́ lọ rè ní lọ́kọ yìí èèwọ̀ rẹ ní o ò gbọ́dọ̀ kọ́kọ́ kókò kọ̀ kò gbọ́ ó lọ ní òjò lọ́kọ òjò wá gbéra òjò rìnrìn àjò òjò bá kọ̀ yóò wá lé mọ́ ewé kókò bẹ̀rẹ̀ sí ní gbẹ ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ ẹ rí i pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ wípé nǹkan tó fẹ́ ṣe yìí o rò dáadáa kó tó ṣe o bó kàn fi ẹ́ ṣàpèjúwe ni o láyé ìgbà yẹn tó bá lọ mú èèyàn kan wá Ifá ti máa sọ fún wọn pé eléyìí tẹ́ lọ mú wá yìí
tó bá fi pé ọdún kẹta lórí oyè nǹkan báyìí máa ṣẹlẹ̀ o nǹkan báyìí máa ṣẹlẹ̀ á ti sọ gbogbo ẹ̀ fún wọn tó bá dẹ̀ lọ mú kan wá Ifá ti máa sọ fún wọn pé eléyìí tẹ́ ẹ lọ mú wáyìí ìgbà àtúbà àtúṣẹ o ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé yóò ṣe báyìí lórí oyè o bóyá yóò pẹ́ ní o bóyá kò ní fẹ́ Ifá sọ wọn á tún mẹ́lòmíì Ifá eléyìí á pẹ́ o ìgbà á sì túra o kinní kan o Ifá ti sọ gbẹ lóde òní àìnígbàgbọ́ nínú Ifá àti ìṣẹ̀ṣe mọ́ òun ló ń yọ wá lẹ́nu àwọn òyìnbó náà ní àṣà tiwọn ẹ gbà tí wọ́n fẹ́ yan ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ẹ wo gbogbo àwọn ètùtù tí wọ́n ṣe ẹ wo ìgbésẹ̀ tí wọ́n ṣe wọn ò ṣe ń jẹ wọn ò yí padà wọ́n sì wà bẹ́ẹ̀ títí dòní bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn kọ́ṣọ̀ wọn náà ń ṣe àfi káà náà padà sí kọ́ṣọ̀ wa nísìn ẹ kàn máa ń dédé mú èèyàn kan ẹ fi ọpọlọ wò pé ó kàwé òyìnbó ẹ̀ dúró dédé ó lè bá anybody sọ̀rọ̀ tó bá lọ ìlú òyìnbó táṣojú bá wá àwọn èèyàn tọ́lọ́run dá láti jẹ ọba wà àwọn èèyàn kan wà ò dá wọn láti darí a dá wọn láti jẹ́ alájọṣiṣẹ́pọ̀ ni gbogbo èèyàn kọ́ ló ní nǹkan tó ń pè ní charisma ìyẹn àbùdá jíjẹ́ adarí téèyàn ò bá sì ní àbùdá jíjẹ́ ọba tẹ́ ẹ bá fi jẹ ọba kò ní lè jẹ́ ọba yẹn kò ní lè jẹ́ ọba yẹn torí pé kò ní àbùdá ọba tó bá ní Ifá ti sọ fún yín pé eléyìí ọba nìyí o òun ló jẹ́ pé wọ́n láti bá wa àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bó ṣe bá yún ẹ̀yin àgbààgbà o màmá sọ pé ìbà kan jẹ́gbọ́n tí ń ṣàwọ inú igbó ìjòkùn ọ̀rọ̀ tí ń ṣàwọ ọ̀dàn ìbà òkìtì bàbà tí ń ṣàwọ ọ̀nà pẹ̀kọ̀ àti gbálásá o àtàrí obìnrin ò gbẹrù awo ìṣẹ́pẹ́ ni mí ọmọdé ni mí o àtàrí mi ò gbẹrù àgbà ẹnu mi ò sì gba ìsọ o ẹ jẹ́ ojú wa ṣe o àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá wọ́n nílò torí wọ́n ní pé tí nǹkan ò bá rí bó ṣe yẹ kó rí àwọn àgbà wọ́n á pé bíríkótó wọ́n á dèpè nù tí nǹkan ò bá rí bó ṣe yẹ kó rí àwọn àgbà wọ́n á pé bíríkótó wọ́n á torí tó bu ṣe ẹ jẹ́ àgbà pé nǹkan ti ń ṣẹlẹ̀ ní ìyá àṣà wa ẹ̀yin àgbà ẹ pé bíríkótó kẹ́ ẹ pé bíríkótó kẹ́ ẹ bá wa tún ọ̀rọ̀ ọba ṣe nílẹ̀ yìí kí ọ̀wọ̀ àti agbára kó padà sọ́dọ̀ àwọn ọba nígbà yẹn àwọn ọba kì í ṣe ọba lò wọn kì í ṣepò ọba lò torí pé ọba ò kàn gbọ́dọ̀ máa jáde ní gbogbo ìgbà ọba ò gbọ́dọ̀ máa rí nǹkan tí ó máa bí ọba nú wọ́n dẹ̀ àwọn kan dẹ̀ wà tó máa ń yàn tí ọba àwọn míì wà nǹkan tó wà pẹ̀lú ọba ni ẹ̀rọ pẹ̀sẹ̀ inú ò gbọ́dọ̀ bí ọba wọ́n ti mọ nǹkan tí wọ́n ṣe torí pé ọba kò kàn ń kiri nígbà yẹn ọba máa ń skàsì tẹ́ bá ń kọjá ẹ lè kọjá iwájú ìta ọba máa ń ṣọ̀wọ́n ẹ lè gba iwájú ààfin kọjá àyẹ́yẹ́ máa já ni pé iwájú ààfin ló lọ gbà tí kábíyèsí bá rí ẹ ẹ fẹ́ kọjá iwájú ààfin wọn èdèdè tó bá ti wà sílẹ̀kùn ààfin lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa sílẹ̀kùn ààfin ẹ padà ẹ padà ẹ padà ọ̀wọ̀ wà àti kọjá iwájú ààfin gan àyà rẹ̀ ò mọ̀ já ni pé bóòlù yìí fẹ́ gba ààfin kọjá torí pé ibi tí a wò pé ibẹ̀ yẹn ló ní ọ̀wọ̀ jùlọ a dẹ̀ máa ń fi ọ̀wọ̀ fún bẹ̀ àwọn ọ̀wọ̀ yìí bóyá káwọn ọba aláyé wa kí wọ́n dín mímáa rò pọ̀ rọ̀tìrọ̀tì bóyá kí wọ́n dín kù pẹ̀lú bí Ìgbòho ṣe rí àti bí ìlú ṣe rí ń sìn kán dára wọn padà sípò ọ̀wọ̀ pé kókò má jẹ́ pa kan máa rọ́ba anyhow ibẹ̀ ni wọ̀sí ti ń wá a dẹ̀ nílò wọn náà torí ibi tó làjú dé yìí torí láìpẹ́ yìí mo tún gbóríyìn fáwọn ọba aláyé kan àwọn kan sọ pé táwọn ọba ọba jáde wọn ò ní kárì wọn àlọ́ǹgì wọn ò ní máa fi nǹkan lọ̀ wọ́n nínú ìjọba máa dájọba ṣe lọ ni àní ìjọ àwọn ọba níjọba ìjọ tí àwọn ọba dálẹ̀ nígbà táwọn òyìnbó dé ní ẹ má bínú ní àwọn ọba aláyé wò pé ẹ jẹ́ kí a gbé àwọn èèyàn yìí kalẹ̀ wọn ò jẹ́ bí ìjọ wa kí wọ́n máa wá fún wa lábọ̀ àwọn tá a fẹ́ ṣe ojúṣe. iṣẹ́ àwò pé ìlànà tòyìnbó yẹn gan ló ń kó bá wa. òun náà là ń sọ àfi ká padà sẹ́sẹ̀ àárọ̀ torí ibi tá a tọ̀tọ̀tọ̀tọ̀ tí ipasẹ̀ kọ̀ ó tí ó hàn téèyàn bá fi irú ọ̀nà bẹ́ẹ̀ lẹ̀ kò léwọ̀. ẹ ṣeun ẹ bá fi ọ̀rọ̀ àmọ̀ràn síta. ọ̀rọ̀ àmọ̀ràn mi ní ṣókí ni pé gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde ká gbé àṣà wa lárugẹ ẹ̀yin bàbá wa ní ti oyè jíjẹ ní ti ìbọ́sí ipò ọba ẹ bá wa ṣàtúnṣe ipò ọba kí ẹ̀yin bàbá náà tẹ́ jẹ́ kábíyèsí àwọn ò tó fún yín lámọ̀ràn à ń fẹ́ kí ẹ bá wa tún agbo àwọn ọba lọ́ba náà ṣe ìwọ̀sí yẹn tó gẹ́ ànífín tọ́jú àwọn ọba nílẹ̀ Yorùbá ó ti tó ó tó gẹ́. tọ ẹ ṣeun ẹ bá a dárúkọ yín. ọmọ yín ni o
ọmọ yín náà ni Moses Fákẹ́yẹ lórúkọ tèmi. Èmi ni àwọn èèyàn mọ̀ sí Ajẹ́èdè bí ẹni jẹ èdè. Wọ́n ti mọ rí látàárọ̀ bẹ́ẹ̀ sí jẹ́ náà. Ajẹ́èdè bí ẹni jẹ èdè. Mo jẹ́ oníròyìn àti agbóhùnsáfẹ́fẹ́. Ẹ ṣeun adúpẹ́. Tọ́ ẹ ṣeun Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí mo mọ̀ pé ẹ ti wò ó lóní Bembeyeke. Ẹ lọ sí comment section yẹn jájọ pàdé ńbẹ̀ kí lè ro tiyín náà kẹ́ ẹ sì tún share fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Ẹ wá gbọ́, ẹ lọ sí YouTube wa lórí Bembeyeke comedy láti darapọ̀ mọ́ wa ńbẹ̀. Lórí Bembeyeke comedy àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àṣà wa ní lóòótọ́ a máa rẹ́rìn náà o láti fi kẹ́kọ̀ọ́ ni. Ó dìgbà kan náà ẹ share lóní Bembeyeke. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Àṣàní Àndàdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé nǹkan àrò ọ̀tọ̀ kalẹ̀ Kasagbua. Ètò ọlọ́jọ́ méjì fún National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀ tí wọn yóò ti fààyè gba ìṣàfihàn ẹ̀bùn onírúurú tí o bá ní. Kí èyí lè ṣàgbélárugẹ àwọn ohun àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. First National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀, our heritage, our sustainability, yóò wáyé ní Friday 15th àti Saturday 16th December 2023 ní Banquet Hall June 12 Cultural Center Kútọ̀ Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Aago 10 òwúrọ̀ 10 a.m. ní ètò yóò bẹ̀rẹ̀ fún ọjọ́ méjèèjì. Má gbàgbé o láti wá forúkọ sílẹ̀ ṣáájú ọjọ́ tí ètò yóò bẹ̀rẹ̀. Láti lè kópa pé 0803 472 0409 tàbí 0703 897 7028. Orí ọ̀fẹ́ ìṣàfihàn ẹ̀bùn ẹni rèé o. Má jẹ́ kó ré kọjá rẹ. Ẹ̀wẹ̀ ẹ tún lè ṣàtìlẹ́yìn fún ètò náà. First National Adire Festival. Ẹ jẹ́ ká kọ́wọ́ tì our heritage, our sustainability, àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. Bembeyeke TV, ìkànnì Leyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì Leyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì Leyin ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́, ìkànnì Leyin ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.